Èhé, orin kan wà tí mo máa ń gbọ́ lẹ́nu àwọn onígbàgbọ́. Wọ́n á ní ta ló lè gbà wá bí Jésù kò bá gbà wá? Ta ló lè tún Nàìjíríà ṣe lẹ́yìn Olúwa? Ẹ wo eléyìí kọjá bẹ́ẹ̀. Àwọn ọba kan ni wọ́n pariwo pé ta ló lè gbà wá bólóyè Sunday Igboho ọba gba àwọn. Ẹ gbọ́, bí bàbá Tinubu ọba gba àwọn, bí àwọn ọba ilẹ̀ Yorùbá ọba gba àwọn. Kí ló dé tí wọ́n fi sọrú ọ̀rọ̀ yìí? Kí ló fà á tírú ohun yìí fi jáde lẹ́nu àwọn pétò? Kì í ṣe pé àwọn ọ̀sọ̀rọ̀ tínú lọ́dọ̀ Olódùmarè, kì í ṣe pé wọn ò mọ Ọlọ́run, ṣùgbọ́n wọ́n wò pé èèyàn ní ṣúgbà èèyàn náà la fi èèyàn láṣọ èèyàn. Ìpè fúndì èyí kí ìjọba Nàìjíríà pàápàá ààrẹ Bọ́lá Tinubu kó wá gba àwọn lọ́wọ́ àwọn ìjọba kan. Wọ́n ní tó Ọ̀ọ̀nìrìṣà gbogbo ọba ilẹ̀ Yorùbá wọ́n ní kẹ́ dìde kẹ́ wá gba àwọn lẹ̀. Wọ́n wá wò pé jagunjagun ilẹ̀ Yorùbá ògbóǹtagìrì ẹkùntagìrì gbéra ẹ̀ níjà olóyè Sunday Adéyẹmọ gbé ìwọ náà dìde dákun fọwọ́sowọ́pọ̀ torí wọ́n ti mọ̀ pé ó ti lẹ́nu ń bẹ̀ báyìí. Èpè báwa bájọba sọ̀rọ̀ àtàwọn ọba kí wọ́n ó sì wá gbà wá lẹ̀. Ta ló sọ̀rọ̀ yìí? Kí sì nìdí tí wọ́n fi sọ? Ẹ kọ́kọ́ bá ń wo fídíò yìí kẹ́ lè mọ̀ wípé nǹkan kan ìyà ń jẹ ìran Yorùbá níbì kan. Àwọn ìran Yorùbá kan wà níbì kan tó jẹ́ wípé ojú ń pọ́n wọn. Ojú kìí ṣe ojú pípọ́n owó, ṣùgbọ́n ojú pípọ́n agbára. Àwọn kan fagbára pọ́n wọn lójú. Fúdí èyí ẹ bá ń farabalẹ̀ wo fídíò yìí kẹ́ lè mọ̀ wípé àṣé nǹkan kan. Ẹ wo, ẹ bá ń fohùn sí fídíò yìí nínú ilé. Mò ń padà bọ̀. Òun rèé, ẹ gbọ́ nǹkan sí àwọn bàbá yìí sọ. Kí ni nǹkan tí ẹ lérò pé Yorùbá tí wọ́n so pọ̀ mọ́ àwọn ará Òkè Ọya? Kí ni nǹkan tẹ́yìn fẹ́ lórí àtúntò lédè yìí? Ohun tí a ń fẹ́ náà ni pé kán àfikán pà ní lọ́tìmọ̀ kán fún àníṣe ti wá Yorùbá Kogi àti Kwara kán má jọ sí South West káwàlá South West. Bí wọ́n yíwọ́n ní ìsìn ká tẹ̀lé pé wọ́n ní kí North West àkómọ́ president wa wọ́n ní fún wa bẹ́ẹ̀ wọ́n ní fún wa bí wọ́n wà ní Yorùbá wọ́n ní ká lọ sí sàlẹ̀ so kí ni ó tẹ̀ wá àná ìwà ó chìtì wa gan bẹ́ẹ̀ ni South West kẹrẹ́ àlẹ́ nǹkan jẹ́ ń bẹ́ẹ̀ bíkọ́ àsowó sí bẹ́ẹ̀ àní ti ń bẹ́ẹ̀ tí kàná ètò ìrìnàjò fún wọn kàn sànù wa ni ibi tí a lè belong sí wọn lè yà fún wa nìkan kán sóònù sẹ́lẹ̀ president nísìn sí Kwara Kogi àbí anything aláṣọ rẹ̀ baby speaker wọn lè bá fún Yorùbá tó wà ń bẹ́ẹ̀ wọn lè bá fún wọn ní àṣírí àbí pé wákà mọ́kàn ní West for example nígbà tí Awólé fẹ́ jẹ tó yẹ chairman PDP wọn fún wọn níbi kọ́ Ọbásanjọ́ yẹ president bọ́n yẹ wà tún lè jẹ chairman PDP bẹ́ẹ̀ ni wọn náà ń pè ní Arewa chairman Arewa so they only use us when they need us not when the name of one not but actually à ń ṣe àṣà à ń ṣe Fúlàní yóò bá pọ́nbélé ni wá so afẹ́ kan fún àṣẹ ti wá kálẹ̀ kán má jà pẹ̀lú South West. Ẹ káàbọ̀ padà. Ṣé gbọ́ nǹkan tí bàbá yẹn sọ? Ẹ̀wọ̀n tí ojú wọn rí ní Kwara àti ní Kogi ọba òkè òun nìkan ló lè sọ. Ìyà tí wọ́n ń jẹ níbẹ̀ ní Kwara àti ní Kogi ìyẹn ní àwọn Yorùbá tó wà láàrin wọn mò ń sọ. Ẹ wo gbé tí wọ́n ké sí táàsì wípé tó kíjọba Nàìjíríà kíjọba Bọ́lá Tinubu àtẹ̀yìn kábíyèsí ẹ mọ̀ pé àwọn òṣẹ̀ṣẹ̀ máa sọ àkókò kan wà tí àwọn ọba kan náà jáde ládùúgbò yìí tí wọ́n yọjú tí wọ́n lọ bá kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà. Èmi ọ̀mọ́rú àrà tí kábíyèsí àbí ìgbésẹ̀ tí kábíyèsí Ọ̀ọ̀nìrìṣà gbé nípasẹ̀ ìmìnira àwọn arábí yìí. Àwọn ọba kan wà tó jẹ́ pé nílùú Kwara tó jẹ́ pé ẹ̀tọ́ wọn láti gba ìjọba Sàràkí àwọn Fúlàní ní Bùkọ́lá láti gba ìjọba ẹ̀ ni wọn ti fún wọn lẹ́tọ̀ọ́ wọn nítorí kí wọ́n sọ wọ́n ní kí wọ́n wá gbé láwàní àwọn yẹn sì dáhùn ò lè gbé láwàní. tó bóyá ká sọ pé ẹ̀tọ́ wọn ni wọ́n ń lọ gbé fúnrú àwọn Olúwo
ebe nìkan wà lọ́dọ̀ wa kò lè wé láwàní ìwọ sì ló wé láwàní ó yá máa gbà. And in life tí àwọn èèyàn bá ń gbà fún yàn ní àkóríta àsìkò tí wọ́n ń gbà fún ẹ, ayé ò retí kó o ṣubú kó o sọ pé kó o já tàn kó o já wọn tàn mọ́. Àwọn bàbá yìí ń jìyà lóòótọ́ ṣùgbọ́n ìtàn fi ń lélẹ̀ wípé tó ọba tó dúró tán ni wọ́n. Bẹ́ẹ̀ ni ní Kogi o, Ìlàjẹ Kogi, ìtàn jẹ́ kó yé wa wípé Yorùbá ni wọ́n. Ọmọ Yorùbá ni wọ́n. Báwo la ṣe tò wọ́n mọ́ àwọn ọmọ àfìtọ̀wẹ́rí ìtọ̀ màálù? Ni mo sọ pé ńgbà wọ́n tì wọ́n gẹ̀rẹ̀gẹ̀rẹ̀ ń farabalẹ̀ nítorí gbé fídíò náà wá fún yín. Tí wọ́n tì wọ́n títí wọ́n tì wọ́n bọ́dé ní ìsàbí wọn bọ́dé. Ìgbà kan mo gbé ti àwọn ṣé Kogi yìí náà kọ́ tí wọ́n jáde middle belt, tí mo gbé ìròyìn wọn wá lórí channel yìí náà ni ìpè ìyà tí àwọn north tí wọ́n fi ń jẹ wọ́n, ìyẹn ní àwọn Fúlàní yìí, kọ́ à ń pè wọ́n láwùsá Fúlàní gangan ó ti gbadé lórí Haúsá ń gbàtà Haúsá gọ̀. Wípé wọ́n fìyà jẹ àwọn, wọ́n pọ́n àwọn lójú kí wọ́n má lè sóònù State House of Assembly kan sí ọ̀dọ̀ Yorùbá ń Kwara, kí wọ́n má lè fún wọn ní senator kan. Kó látìgbà tí àwọn Yorùbá ti wà ní Kwara, àwọn gómìnà kò bẹ́ẹ̀ kí wọ́n má kọjá pé wọn ò sí nínú ìtàn wípé wọ́n jẹ gómìnà Kwara rí. Ẹ̀dẹ̀ ń retí development lọ́dọ̀ wọn, àwọn ló sì ń produce oúnjẹ tẹ́ ń jẹ. The same thing ní Kogi, food basket of a nation àbí nǹkan náà pè wọ́n. Ọmọ Yorùbá ló wà ń bẹ̀, kò sí ààbò, kò sí ìdàgbàsókè kankan. Àbájọ tí wọ́n fi kí wọ́n wá pariwo sí pé tó ẹ dá àwọn padà sí South West sọ́dọ̀ Yorùbá. Bàbá wa Bọ́lá Ahmed Tinubu, ẹ dákun kílẹ̀ ń dóòmù. Torí mi sọ fún yín pé àríṣe àríkà báyìí bàbá àrègùn ni. Ohun tí èèyàn bá ṣe ńlẹ̀ lónìí ni yóò gbà bó bá dọ̀la. Gbogbo ohun tẹ́ ẹ̀ ń ṣe lónìí tẹ́ ẹ rò kó gbé kò máa gbé sá. Tẹ́ ẹ bá ròyé kó gbé kò gbé o lọ́wọ́ nítorí kíni kí ló fẹ́ mú gbé. Torí pé ohun tẹ́ ẹ ṣe ńlẹ̀ báyìí a máa rántí ẹ̀, ìtàn sọ bó ṣe ń lọ. Ẹ gbọ́, so fún bí èyí àwọn èèyàn yìí ti jáde tán báyìí wọ́n ní bàbá ẹ gba àwọn lẹ̀, ẹ jẹ́ ìdè kẹ́ ẹ tètè gbà wọ́n, ẹ kó wọn pọ̀ wá sí South West, ẹ jẹ́ àjọ máa yírí ẹ̀ pọ̀, ẹ jẹ́ àjọ máa fi yíra wọn, kẹ́ ẹ wá parapọ̀, kẹ́ ẹ wá sọ wá di orílẹ̀-èdè kan ṣó kásìkan wà bẹ́ẹ̀, ká máa bá láìfù wa yìí ìwọ̀nba ọdún tó tẹ́yìn náà tún lò láyé ká máa tẹ̀ka sí pé olórí wa rèé, ìyẹn Bọ́lá Ahmed Tinubu. Ẹ dákun gbogbo ẹni bá rí fídíò yìí èmi máa ń sọ fún yín, ẹ máa bá mi sẹ́ǹdì fídíò mi sí bàbá Bọ́lá Tinubu. Ẹ dákun ẹ jẹ́ kó máa wò tí wọ́n bá tẹ̀ náwọn òwò fídíò, àwọn òwò YouTube, àwọn òwò ìrọ́ yàtọ̀ sílẹ̀ yìí. Àwa ò bó wọn, àwa fún wọn ní àmọ̀ràn àṣeyọrí kí wọ́n lè bá a ṣàṣeyọrí gẹ́gẹ́ bí olórí Nàìjíríà gidi èyí tó tọ́. Torí tí wọ́n bá fi ń lọ fi wá wé irú àwọn ọmọ àfitọ̀wẹ́rí yìí yóò yíwọ́ ẹ̀yìn túbọ̀ gbé yín débẹ̀. Ẹ tún gbọ́ nǹkan tí àwọn ará bí yìí tí àwọn bàbá yìí sọ síwájú sí òun rèé. Kí ni nǹkan tí ẹ lérò pé ẹ̀yin Yorùbá tí wọ́n so pọ̀ mọ́ àwọn ará òkè ọya, kí ni nǹkan tẹ́yìn fẹ́ lórí àkókò lédè yìí? Ohun tá a fẹ́ náà ni pé kán àfikán pa ní nọ́ọ̀tìmọ̀ kán fún àníṣe ti wá Yorùbá Kogi àti Kwara ká má jọ sí South West ká wà lá South West because even nísìnyí ká tẹ̀lé pé wọ́n ní kí North West àkómọ́ president wa wọ́n ní fún wa bẹ́ẹ̀ wọ́n ní fún wa because wà ní Yorùbá wọ́n ní ká lọ sí sàlẹ̀ so kí ni ẹ̀wọ̀n ó tẹ̀ wà nù ẹ̀wà ó chìtù wa gan bẹ́ẹ̀ ni South West kẹ̀rẹ́ àlẹ́ nǹkan jẹ́ ń bẹ́ẹ̀ because àsowó sí bẹ́ẹ̀ àní ti ń bẹ́ẹ̀ tí kàná ìtàn ẹ̀ sí fún wọn kàn sànù wa ni ibi tí a lè belong sí wọn lè yà fún wa nìkan ká ní kan sóònù sẹ́lẹ̀ president nísìn sí Kwara Kogi àbí anything
lásọ̀ rẹ̀ baby speaker wọn lè bá fún Yorùbá tó wà ń bẹ̀ wọn lè bá fún wọn ní àṣírí àbí pé wákà mọ́kàn ní west for example nígbà tí Awólé fẹ́ jẹ tó yẹ chairman PDP wọn fún wọn ní bìkọ́ Ọbásanjọ́ yẹ president bọ́n Yorùbá tún lè jẹ chairman PDP bẹ́ẹ̀ ni wọn náà ń pè ní Arewa chairman Arewa so they only use us when they need us not when the name of one not but actually à ń ṣe àṣà à ń ṣe Fúlàní Yorùbá pọ́nbélé ni wá so afẹ́ kan fún àṣẹ ti wá kálẹ̀ mọ́ ká má jọ pẹ̀lú South West.